Níbo là ń lọ lónìí? Níbo là ń lọ lónìí? Ohun tí èèyàn lè fi sílẹ̀ fún ọmọ gẹ́gẹ́ bí ohun àjogúnbá. A sọ̀rọ̀ lé lórí lónìí ohun tí wọ́n lè fi sílẹ̀ fún ọmọ gẹ́gẹ́ bí ohun àjogúnbá. Ṣé ẹ rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ohun tí a máa ń ṣe, ìpinnu tí a máa ń ṣe fún ara wa ni. Ṣùgbọ́n ọ̀rọ̀ ilé ayé yìí bó ṣe wà ní pé ohun tí o bá bá o gbọ́dọ̀ ṣe àtúnṣe rẹ̀ kó kọjá bó o ṣe bá. Ohun tó bá bá nílẹ̀ tó bá nílé ayé yìí àtúnṣe rẹ̀ ṣe pàtàkì ju bó o ṣe bá. Torí tí ọmọ bá máa tún máa jogún ẹ̀ lọ́wọ́ rẹ, òun náà lè máa ṣe àtúnṣe rẹ̀ kọjá bó ṣe bá lọ́wọ́ yín. Ohun tí à ń sọ̀rọ̀ lé lórí ni pé àwọn ìpinnu àti ohun tá a bá fẹ́ tá a bá ń ṣe tá a lọ́wọ́ láti máa ṣe ó ṣe pàtàkì jù torí àtúbọ̀tán ohun tó lágbára ni. Gbogbo ìwà tá a bá hù lónìí àwọn kankan wà tán pè ní àpò ìṣúra inú ẹ̀mí tí ò ṣe é fojú rí. Kí ni wọ́n pè ní àpò ìṣúra inú ẹ̀mí? Òun ni spiritual bank account. Spiritual bank account kì í ṣe ohun tó ṣe é fojú rí. Ẹ má jẹ́ ká tanra wa jẹ. Bàbá ń sọ pé owó ìdámẹ́wàá tí òun dá lé ìjọsìn, owó ọrẹ, owó ìgbà owó àwọn pé ẹ fi ń kọ́lé sọ́ọ̀rùn. Mi ò dà wọ́n níyàn pé irú ẹ̀ ò lè wáyé. Ṣùgbọ́n ilé tó ṣe pàtàkì tí mo gbà pé ẹ lè kọ́ òun náà ní spiritual bank account. Kí ló pè bẹ́ẹ̀? Àwọn ìwà tí a ń hù, àwọn ìṣe wa, àwọn tí a ń ṣe, gbogbo rẹ̀ ló ń dúró dè wá. Gbogbo rẹ̀ náà láti máa jẹ àǹfààní ẹ̀, la máa jèrè ẹ̀ nílé ayé bí kò tó di pé a lọ. Ṣé ẹ rí ọ̀rọ̀ ilé ayé yìí kò yàtọ̀ sí àwọn eré tá à ń sá nígbà tá a wà léèwé tí wọ́n pè ní relay race. Ṣé ẹ rí relay race yìí bó o bá sá débì kan wàá fún ẹlòmíì nígi, á tún gbà á bẹ̀rẹ̀ sí sá tiẹ̀ lọ, á tún fẹ́ ẹlòmíì nígi. Relay race tí tó máa fi sá parí. Mo mọ̀ ń bọ̀ sẹ́ẹ̀ jẹ́ kí n ṣẹ́nu dúró díẹ̀ kí n ṣẹ́nu po náà mọ̀ ń bọ̀. Mo ní ilé ayé tá a wà yìí gbogbo ìwà tí a bá ń hù, gbogbo ìṣe wa, gbogbo ẹ̀ náà làwọn ọmọ máa jogún lọ́wọ́ wa. Kò sí bó ṣe máa rí nínú ìwà wa, nínú ìṣe wa, ó máa hàn nínú tàwọn ọmọ wa náà bó ṣe bá ń hùwà, bó ṣe ń hùwà. Torí yàtọ̀ sí pé ẹ̀jẹ̀ wa tó wà lára wọn náà bí ẹ̀jẹ̀ àwọn bàbá wa náà ti wà lára wa tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn bàbá wa ń hù níwà làwa náà ń hù níwà. Bẹ́ẹ̀ gẹ́ làwọn ọmọ tá à ń bí náà ló fi jẹ́ pé ohun tí wọ́n bá jogún bá lọ́wọ́ wa bá a ṣe ń sọ̀rọ̀ ni, bá a ṣe ń hùwà ni, ó máa hàn nínú ìwà tiwọn náà. Mo sọ pé ìrìn àjò wa nílé ayé yìí bí relay race ni. Tó o bá sá díẹ̀ ẹlòmíì á gba igi á tún bẹ̀rẹ̀ sí ní sá tiẹ̀ lọ, ẹlòmíì á tún gba igi á bẹ̀rẹ̀ sí ní sá tiẹ̀ lọ. Àwọn bàbá wa míì tó ń sọ pé a fi ìwà jọ, a fi ọ̀rọ̀ sísọ jọ, a fi nǹkan jọ, wọ́n ti lọ ọ̀pọ̀lọpọ̀ wọn la mọ̀ wọ́n. Ṣùgbọ́n àwọn kan ló gba relay race yìí, ló gba igi lọ́wọ́ wọn tó bẹ̀rẹ̀ sí fún ara wọn títí ó fi kàn wá náà. Àtúbọ̀tán
tí wọ́n bá sọ pé nǹkan wà tí wọ́n pè ní ẹ̀gún tó máa ń jà, mo fẹ́ kẹ́ mọ̀ pé nǹkan náà tán pè ní ìbùkún wà. Torí bákan méjì lọ̀rọ̀ ilé ayé yìí, bá a bá jogún dáadáa ìkejì náà wọ́n ń jogún ẹ̀ náà. Nítorí náà bá a bá sọ pé ẹ̀gún ó wà, ó yẹ kí nǹkan náà tán pè ní ìbùkún kó wà. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wa iṣẹ́ tá ń ṣe, ìrìn àjò tá ń rìn, tá ń bójú àánú pàdé, tàbí tó jẹ́ pé àwọn nǹkan míì tá ń ṣe tó jẹ́ pé nípasẹ̀ bá a ṣe ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tó jẹ́ pé ó rọ̀ wá lọ́rùn, kì í ṣe pé agbára wa nígbà míì, bí kò ṣe pé àkáǹtì tí àwọn tó ti kọjá nínú ìran wa tó jẹ́ pé wọ́n ṣí sínú ẹ̀mí, inú ẹ̀ la ti ń draw tá à ń withdraw. Bẹ́ẹ̀ ni làwọn náà ṣe àfikún. Bó bá sì jẹ́ pé ìwà burúkú náà ni, bó jẹ́ pé ìwà burúkú náà lẹ mọ̀ hù dáadáa tẹ́ ẹ jogún ẹ̀ lọ́dọ̀ àwọn baba ńlá yín tó ti lọ, àkáǹtì tí wọ́n ṣí sínú ẹ̀mí tí mo pè ní spiritual bank account yìí, òun lẹ ti ń withdraw díẹ̀. Torí gbogbo ìwà tá a bá ń hù, gbogbo ìṣesí wa, òun náà la fi ń ṣèfù sínú àkáǹtì yìí nígbà gbogbo. À ń ṣèfù sínú ẹ̀. Ẹlòmíì akàn ní ẹgbẹ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ó kàn ìfọ̀kànbalẹ̀ ń wá, àwọn èèyàn kàn dìde ìrànlọ́wọ́ sóhun lóríṣiríṣi. Àkáǹtì tí bàbá yín, ìyá yín tó jẹ́ pé wọ́n ti ṣí sínú ẹ̀mí, ìbẹ̀lẹ̀ tí ń withdraw nígbà míì nípasẹ̀ ń tẹ́ jogún ní ọ̀tọ̀ ohun tó pè ní àtòbọ̀tán nìyẹn. Àkáǹtì inú ẹ̀mí, spiritual bank account. Ìwà tá a bá hù, ìṣesí wa ó ṣe pàtàkì. Ó ṣe pàtàkì torí àwọn ọmọ wọ́n ń kọ́ gbogbo ìwà wa lọ́wọ́ wa, ìṣesí wa, ìhùwàsí wa ó hàn lára wọn. Nígbà táwa náà bá lọ tán, àwọn náà tó máa tẹ̀síwájú nínú ẹ̀. Ó ṣe pàtàkì, spiritual bank account. Ojúmọ́ aláyọ̀ ó ti yá o. Ṣé ẹ rí yàtọ̀ sí èso tó jẹ́ pé àwọn òbí wa tán fi ìwà wọn gbìn, tí àwọn ọmọ tán wá ń ká, ó wá wà lórí irú èso. Bí èso bá dùn, àwọn ọmọ á gbádùn ẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé èso tó kan àbí ìwà burúkú làwọn òbí hù, tí ọmọ wa jogún ẹ̀ tó wá ń yà lórí àwọn ọmọ, òun lè ṣe máa ń gbọ́ pé ọ̀tọ̀ làwọn tó jẹ èso, ọ̀tọ̀ lẹni tí ẹyin ń kàn. Torí kò sí bó ṣe máa rí tán bá ṣí spiritual account yẹn náà, ohun tí àwọn òbí bá ti save sínú ẹ̀, àtìwà tán hù ní gbangba àti èyí tí wọ́n hù ní kọ̀rọ̀ tí ojú ọmọ ènìyàn ò tó jẹ́ pé ojú Ọlọ́run nìkan ló tó, ó ti wà nínú àkáǹtì yìí. Torí àwa ènìyàn la lè tanra wa, a lè tàn Ọlọ́run ọba jẹ. Gbogbo ń bá wù kó o pera rẹ ní gbangba, ohun tó ń jẹ́ ní kọ̀rọ̀, ìwà tó ń hù ní kọ̀rọ̀, Ọlọ́run bá mọ̀ ọ́. Gbogbo nǹkan wọ̀nyí ló jẹ́ pé ló fi ń kó àwọn nǹkan pamọ́ sínú spiritual account yìí tiẹ̀. Bó ṣe wà nílìkì lọ́wọ́ à ń gbangba. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwọn òbí náà, àwọn òbí mi wà tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n ń ṣe tó jẹ́ iṣẹ́ ọwọ́ wọn, ibi tí wọ́n ní àlá, àwọn náà wọ́n ní àlá tán ńlá nípa iṣẹ́ yìí pé lágbára òbí bàbá náà máa gbé e dé, nǹkan bàbá náà fẹ́ dà nídìí iṣẹ́ yìí, nǹkan bàbá náà fẹ́ jẹ́ kí iṣẹ́ yìí kó dà lọ́jọ́ ọ̀la. Ṣùgbọ́n fún ìdí kan tàbí òmíì, wọn lè ṣe é. Àyíká ibi tán gbé ó lè fà á. Ìmọ̀ wọn nípa ẹ̀kọ́ ó lè ṣe ìdíwọ́. Ẹni tó kàwé tó mọ̀ kankan, ó ló ti fẹ́ ṣe àmúlò kọ̀ǹpútà. Ṣùgbọ́n ẹni tó jẹ́ pé kápẹ́ńtà, iṣẹ́ kápẹ́ńtà ló ń ṣe, kò mọ̀jú pé kó kan àga, kó bá wọn kan lé, kó ṣe lẹ̀kùn, kó bá wọn kan kóló. Ṣùgbọ́n ìgbà tí ọmọ náà tó